yóò àtúnjá kíra wa kó àkókò yìí lórí ìkànnì Ìkóríta Kò Yé Mi pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lágbára Ọlọ́run ní fi wá wọ́n ra wa. Èso oníyàwó onífọ́tò nìkan ni ká fààyè gbà. Ọlọ́run ọkẹ́ mo sì kẹ́mọ̀ rẹ ní kí ọmọ káàbà. Kí ni Ìkóríta Kò Yé Mi fún tòní? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ṣe tún ti ṣe tán. Ṣe ti tẹ́tí yẹn bẹ̀lẹ̀ jẹ́. Ẹ jẹ́ kí n sáré kà á bonítọ̀ ń ṣe fi sọwọ́ sí rin ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wá. Ó ní Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín bí ẹ ṣe ń tọ́ wa sọ́nà. Ẹ ò ní ṣìṣe lágbára Ọlọ́run, ẹ ṣé o, àmín o. Ìmọ̀ràn kíákíá ni mo nílò lórí ìkànnì Ìkóríta Kò Yé Mi. Ọmọ ọdún 23 ni mí báyìí. Ọjọ́ kìíní oṣù tá a wà yìí ò ní mo pé bẹ́ẹ̀. Iṣẹ́ wẹ́dà ni mò ń kọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan lájàngbàdì. Láti bí ọdún 3 sẹ́yìn ni mo sì ti wà níbẹ̀. Lẹ́yìn tí mo parí iléèwé girama ní nǹkan bí ọdún 5 sẹ́yìn, ìwé ẹ̀rí mi ò dáa tó. Èmi pàápàá sì mọ̀ wípé ìwé kíkà kìí ṣe ọ̀nà mi nítorí n ò fi bẹ́ẹ̀ mọ̀, kò yé mi rárá ni. Ìdí nìyí tí n ò fi tanra mi o. Torí pé bí mo bá tanra mi, n ó padà bá lọ́jọ́ iwájú èwo làbọ̀rọ̀ wúláyà kápá gómú. Ìdí náà sì nìyí tí n ò fi gbìyànjú láti tún ìdánwò náà ṣe. Iṣẹ́ ọmọ ẹ̀yìn ọkọ̀ kọ̀ǹdọ́tọ̀ ni mo kọ́kọ́ ń ṣe nílùú Òṣogbo sí Ifẹ̀ ní mọ́tò wa ń ná. Lásìkò tí mò ń ṣiṣẹ́ yìí ni mo ṣalábàápàdé ọmọbìnrin kan ní gáràjì wa. Mo fọ̀rọ̀ ìfẹ́ lọ̀ ó sì gbà láti fẹ́ mi. Báyìí là ń béèrè àníyàn wa lọ o. Àmọ́ súnmọ́ra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyẹn lọ́jọ́ tó bá jẹ́ pé Ifẹ̀ ní mọ́tò wa sùn, ó níbi tá a ti máa ń pàdé. N ò lójú oṣù 6 lọ lẹ́nu iṣẹ́ yìí o tí àwọn òbí mi fi mú mi kúrò níbẹ̀. Wọ́n ní tí n bá fẹ́ kí àwọn ọkọ mi lọ́mọ. Ọ̀kan nínú àwọn tá a jọ ń ṣiṣẹ́ ló jábọ́ lẹ́nu mọ́tò tó sì kú pátápátá. Ẹ̀rù ìṣẹ̀lẹ̀ yìí ló bá àwọn òbí mi tí wọ́n fi sọ pé kí n yí àfisí ọ̀hún sílẹ̀ kíákíá. Kàkà bẹ́ẹ̀ àwọn ọkọ mi lọ́mọ. Báyìí ni wọ́n fi mí ránṣẹ́ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tó wà nílùú Èkó. Òun ló sì fi mí sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ wẹ́dà tí mo wà yìí lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. Ṣùgbọ́n látìgbà tí mo ti wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ yìí, àsìkò ọdún nìkan ni mo máa ń ráàyè láti lọ sílé. Bí mo bá sì ti lọ, mo máa ń yọjú sí àfẹ́sọ́nà mi tàbí kò náà ó wá wò mí ní Òṣogbo. Yàtọ̀ sí ọmọbìnrin yìí, mo tún ní ọmọbìnrin mìíràn tí mò ń fẹ́ nítòsí ibi tí mo ti ń kọ́ṣẹ́ lájàngbàdì. Oúnjẹ ló ń bá wọn tà o, a sì máa gbóúnjẹ wá sí ṣọ́ọ̀bù wa láti tà. Bó ṣe di pé ọwọ́wọ́wọ́ ẹsẹ̀wẹsẹ̀ èmi pẹ̀lú ẹ̀ mọ́ra nìyẹn o. Ṣùgbọ́n ṣé kí n má parọ́ sà, èmi ò ní lọ́kàn láti fi ọmọbìnrin yìí o. Àfẹ́sọ́nà mi tó wà nífẹ̀ẹ́ ni mo ní lọ́kàn láti fẹ́ lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ pẹ̀lú sẹ́ǹjì díẹ̀díẹ̀ ni n ò ṣe fi sílẹ̀. Kí n sì má parọ́, èmi pẹ̀lú ẹ̀ a máa ríra lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá rówó láti gba hòtẹ́ẹ̀lì. Nígbà tí mo lọ sílé ìtúnu àwẹ̀ tó kọjá yìí ni àfẹ́sọ́nà mi tó wà nílé Ifẹ̀ sọ fún mi pé òun ti lóyún. Ó ní kò pẹ́ sí oṣù kẹrin tí mo wá sílé tí ẹ̀gbọ́n mi rán mi wá tá a ríra ló ń ṣàkíyèsí pé òun ti fẹ́ra kù. Kò pè mí lórí fóònù kó sọ fún mi o. Ṣe ló dé ọ̀rọ̀ náà mọ́ra tóyún fi ga. Bí mo ṣe dé ló ti sọ fún àwọn òbí ẹ̀ tí wọ́n sì wá bá àwọn òbí mi. N ò lè sọ pé mi kọ́ nítorí àwọn òbí mi a máa rí ọmọbìnrin náà pẹ̀lú mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bọ̀dá àkàndá ọ̀rọ̀. Àfi bí mo ṣe padà dé o láti ilé ọdún ìtúnu àwẹ̀ o tí ọ̀rẹ́bìnrin mi ti bí náà tún sọ fún mi pé òun ti lóyún. Mo kẹ́ran. Níbo ni kí n ru èyí wọ̀? Ohun tó wá jẹ́ kọ́rọ̀ yìí ó tún lé ni pé ó ní wòlíì kan ti sọ fún òun láti ọdún tó kọjá pé tóun bá lóyún òun ò gbọ́dọ̀ gbìyànjú láti ṣẹ́ kóun ọmọ bàbá oyún náà lọ. Níṣe ni mo fìdí jálẹ̀ pọ̀ bí àpò èrè tí mò ń wa ẹkún mu bíi gàárì àbí níbo ni mo fẹ́ gbé ọ̀rọ̀ mi gbà. Ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni mí, n ò tí ì ṣe fúrídọ́ọ̀mù. Kò sí owó lọ́wọ́ mi láti gbọ́ bùkátà ọmọ báyìí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ sọ ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mò ń gbé, n ò rówó gbalé. Ìbànújẹ́ ńlá ni ọ̀rọ̀ yìí ń kó bá mi. N ò sì mọ bí mo ti máa sọ fún ẹ̀gbọ́n mi torí wọ́n sì ń bá mi wí lórí ìtàkọ́kọ́ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Níbo ni mo wá wà yìí sà
tí kì í bá ṣe ìkórìtà kò yé mi ẹ dákun ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ o níbo ni kí n yà sí o kí ni mo lè ṣe o. tó ọ̀rọ̀ ní tóbi káfọ̀bẹ bù ú ẹnu náà láàfi sọ ọ̀rọ̀ ní solókè kánà gọ̀gọ̀ sí ẹnu láfíkà àwọn ọ̀jọ̀gbọ́n ti gbọ́ kí n tó gbọ́ wọ́n ti mọ̀ kí n tó mọ̀ ẹ dákun ìmọ̀ràn yín là ń fẹ́ o ìmọ̀ràn yín là ń retí ìmọ̀ràn yín là ń dúró dè ní comment section ẹ bá mi fún arákùnrin yìí nímọ̀ràn níbo ni kó yà sí kí ni kó ṣe bẹ́ẹ̀ bá ní ìkórìtà kò yé mi ẹ̀yin náà lè fi ṣọwọ́ sí mi gẹ́gẹ́ bí text message lórí WhatsApp nìkan pẹ̀lú nọ́mbà yìí +1 937 969 0257 +1 937 969 0257. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.